Mo kí gbogbo ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ mi ní gbogbo ibikíbi tí ọwọ́jà fídíò yìí bá ń dé. Torí ọmọ kan rádaràda kan ni mo fi jáde, ọmọ lásán ìkejì ajá báyìí, tí ó jẹ́ wípé ìkọkúkọ náà ni òun máa kọ mọ́ ìsìláàmù ní gbogbo ìgbà ní titi ẹ̀. Gbogbo ohun tí ó ṣẹlẹ̀ ní ó máa sọ pé ó ṣẹlẹ̀ ní ọkàn pé òun hate Islam. Òun náà ni Benny. Tẹ́rí Benny yìí ọmọ jàtijàti ni, ọmọ lásán ni ó Benny. Ọmọ lásán náà ni ó ìkejì ajá. Jẹ́ kí n sọ nǹkan kan fún ọ, torí tí rìsọ́ọ̀tì tó ń ṣe yìí, tí rìsọ́ọ̀tì ẹ̀ bá dé fún ọ, àwọn tí ń gbowó fún ọ wọ́n sọ pé àwọn ò mọ̀ rí, wàlláhì. Báláàtì bá ti wọlé fún ọ lọ́ọ́ pariwo pé aláàtì tó ti wọlé ẹ̀yin mùsùlùmí ẹ dáràn, subhanallah. Àwọn ń bú ẹ̀sìn Ọlọ́run. Ọlọ́run ìwà tètè múrú yín, ṣùgbọ́n nígbà tọ́lọ́run ọba mọ yín, wàlláhì ẹni tí ò mọ̀ rí ọbọ̀ káàánú ó sì bọ̀ kẹ́dùn. Torí pé ń gba rìsọ́ọ̀tì ẹ̀ bá dé ìwọ́gbọ́n ó ti gbàgbé kó o ṣe nǹkan kan. Owó tó ń gbà ọ̀nà tán. Irú owó bẹ́ẹ̀ kì í mọ̀ èèyàn lọ́wọ́, ìwọ ò mọ̀ ni. Irú owó bẹ́ẹ̀ yẹn fi ṣe nǹkan rẹ̀, ìwọ ò mọ̀ ni. Bọ́ bá ń yọ̀tọ̀ mi tọ́ Ọlọ́run ra mọ́tò, òun kọ́lé bàyàn lónìí lórí pé wọ́n ń fún ọ lówó pé kó máa fi bú Islam, ọjọ́ ẹkún rẹ̀ ń bọ̀. Ìwọ ni wọ́n ń tì sídìí irú nǹkan bẹ́ẹ̀, ọmọ ọlọ́mọ ni wọ́n ránṣẹ́ dé tòrutòru. Ó sì pé wọ́n rán ọmọ tiwọn náà nígbà tó sì pé wọ́n mọ̀ pé owó náà ló nífẹ̀ẹ́ sí. Oríṣiríṣi nǹkan tí ọ̀dà ló ń kọ mọ́ ẹ̀sìn wa. Àwọn ọba olórí burú kan nílẹ̀ Yorùbá yìí tí wọ́n ń gbé owó fún ọ náà á mọ̀ wọ́n, tí wọn ò bá sì jáwọ́ á padà dá akọ wọn náà. Nígbà jẹ́ wípé òòṣà bíbọ náà làwọn yàn láàyò títí wọn, Kìrìsìtẹ́nì la mọ̀ wọ́n sí, òòṣà bíbọ ni wọ́n yàn láàyò, á padà dá akọ àwọn ọba tí wọ́n ń gbowó fẹ̀yìn aláṣìṣe yìí. Benny nìkan kọ́ ni àwọn ọba yìí ń gbowó fún pé wọ́n máa fi ba ìsìláàmù jẹ́. Àwọn ọba játijàti náà ni wọ́n ń gbé owó fún àwọn pípù yìí láti pé kí wọ́n máa àtáàkì ọba Olúwo. Àwa mọ̀ ebọ́ba rádaràda kan nílùú kan bẹ̀rùn tí ń gbowó fún àwọn Benny, àwọn ta lọ lọ́hùn àti gbogbo àwọn tí wọ́n ń gbowó fún láti pé kí wọ́n á máa fi bú Islam, wọ́n á máa fi bú ọba ẹgbẹ́ wọn. A níbi tá a ti mọ̀ ní wípé ọba tí mò ń sọ yìí, wọ́n sì tún ń kọrin bú ọba ẹgbẹ́ ẹ̀ lójú rẹ̀, kódà kò lè kọ́ṣẹ́ ẹni tí ń kọrin. Ṣé àpẹẹlẹ ń túmọ̀ sí pé lóòótọ́ àti lódodo òun ní ń gbé owó fún wọn, ọ̀wà arówó ẹ̀ náà síbi tó gidi ju bíi pé wọ́n máa fi bú ẹ̀sìn míì lọ, wọ́n máa fi bú ọba ẹgbẹ́ rẹ̀. Ṣé rí ẹ̀yin oníṣẹ̀ṣe, àwọn ọmọ rándanràndan yìí, àwọn ni wọ́n ń kó ọ̀rọ̀ ọba yín, àwọn ni kẹ́ ẹ bá sọ̀rọ̀. Láì jáwọ́ wọn àti Ṣàngó yín, àtọbàtálá yín àti èwọlẹ̀ tó ń bọná, gbogbo ògùn yín pátá náà làwa náà máa fi rí. Ògún ò ní sùn rí, Ọbàtálá ò ní sùn rí. Àwọn ọmọ rándanràndan yìí tẹ́ ẹ bá kọ́ṣẹ́ wọn lóko, àwọn ń gbowó láti wá máa lẹ̀kọ̀ sí ẹ̀sìn míì. Benny tọ́lọ́run bá dé fún ọ, mọ̀ ń bọ̀wọ̀ Ọlọ́run sì rèé, wọ́n ti ní kí ìyá lógún ọdún. Kò sí tẹ́nìkan kan fi ọ ṣe, ṣùgbọ́n Ọlọ́run tó ní ẹ̀sìn ẹ̀, òun náà ni ó yọ sí ọ àti wá àtàwọn tí ẹjọ́ ń kọwọ́ bọ Islam lójú, àwọn tí wọ́n lọ gbé sìgìdì tí wọ́n pé sìgìdì Allah la'natullahi alayhim, kíbi dandan Ọlọ́run kọ́ máa bá yín. Èmi ò ní sọ fún yín kẹ́ ẹ jáwọ́, ẹ tún tẹ̀síwájú, Ọlọ́run ọba mi ń bọ̀.